ṣé lóòótọ́ ni gómìnà ademolaadeleke ná 3.1 billion naira lórí ìrìn àjò lọ sókè òkun? bí iná inú ọyẹ́ oníròyìn náà bẹ̀rẹ̀ sí ní ràn tí wọ́n sì ń gbé kiri wípé gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ọmọọba ademolaadeleke ó ná 3.1 billion naira lórí ìrìn àjò lọ sílẹ̀ òkèrè àti pé owó ìpínlẹ̀ Ọ̀ṣun ó mọ̀ ló máa ná yàfùyàfù bẹ́ẹ̀. ẹ̀ka ìròyìn ayélujára tó fi ìròyìn náà tó fi léde ó máa ṣàlàyé pé láàrin oṣù kìíní sí ìkẹfà ọdún 2025 ó ní Adeleke ó mọ̀ ló máa ná owó tó lè ṣe ọ̀pọ̀ ẹ̀ka láǹfààní lórí ìrìn àjò nìkan, owó tí iye rẹ̀ tó 2.854 billion naira. oníròyìn máa sọ wípé gómìnà Adeleke ó mọ̀ ló máa ná láti wọ bàálù nígbàtí wọ́n ló ná 256 million naira lórí ẹ̀kọ́ tó lọ kọ́ àti àwọn ìrìn tó máa rìn kó tó débẹ̀, lórí owó oúnjẹ àti ìpanu 1.674 billion naira. oníròyìn sọ wípé gómìnà yìí ṣe ló fòdànù nígbàtí owó ìjókòó àgbà tó jẹ́ 702.8 million naira. irú owó ńlá yìí yóò ní ipa tó burú púpọ̀ lára ètò ìṣúná ìpínlẹ̀ Ọ̀ṣun gẹ́gẹ́ bí ìròyìn náà ṣe wí o, pẹ̀lú bó ṣe jẹ́ wípé nǹkan kò fi bẹ́ẹ̀ rọgbọ fún àwọn olùgbé ibẹ̀. ìròyìn náà wá fi kọ́rẹ̀ rẹ̀ pé gbèsè pọ̀ lọ́rùn ìjọba Ọ̀ṣun, ó ní owó tí wọ́n fi ń san gbèsè ó fẹ́ẹ́ pọ̀ ju owó tí wọ́n fi ń ṣe nǹkan àlùmọ́nì lọ. ẹni tí a ti ọ̀ràn mọ́ kì í máa dákẹ́ kó má bàa jẹ̀bi o. kété tí ìròyìn ńlá náà tó mà jáde síta nípa gómìnà Adeleke iná ló náà mà ti jáde síta ní gómìnà ti sọ̀rọ̀ láti ipasẹ̀ agbẹnusọ rẹ̀ Malam Ọláwálé Rasheed. nínú àtẹ̀jáde ìjọba Ọ̀ṣun ó ní wọ́n ti ṣàlàyé pé lóòótọ́ ó ní gómìnà rìnrìn àjò ṣùgbọ́n kì í ṣe owó ìjọba ó mà ló máa ń ná bẹ́ẹ̀. àtẹ̀jáde náà sọ pé bàálù aládàáni private jet tó jẹ́ ti ẹbí Adeleke ó ní gómìnà fi rìnrìn àjò rẹ̀ kì í ṣe owó ìlú ó mà ló máa ń ná o. wọ́n wá fi kọ́ra wọn wípé láti dín níná owó ìpínlẹ̀ Ọ̀ṣun kù ó ní Adeleke ó ló ṣe máa ń fi bàálù ẹbí rẹ̀ ó ló máa fi ń ṣèrìn àjò káàkiri ní ọ̀pọ̀ ìgbà. bákan náà ó ní ìjọba Ọ̀ṣun ó mà ló máa ṣàlàyé wípé owó tíròyìn náà tó kéde yìí ó mà jẹ́ iye tíjọba yà sọ́tọ̀ fún 100 kan iléeṣẹ́ ìjọba. ó ní owó náà wà fún ìdánilẹ́kọ̀ọ́ fún odidi ọdún kan mà ní. ọ̀pọ̀ àwọn iléeṣẹ́ ìjọba náà òun ló sì ti lọ fún ìdánilẹ́kọ̀ọ́ tí wọ́n nílò ní ọdún yìí gẹ́gẹ́ bí agbẹnusọ gómìnà ṣe sọ. ó ní wọ́n tètè lọ láti gbáradì fún ìdìbò gómìnà tí yóò wáyé ní ọdún 2026. ní ìtẹ̀síwájú àlàyé agbẹnusọ gómìnà Adeleke ó ní kì í máa ṣe wípé ìròyìn tí wọ́n ń gbé kiri náà ó lè ṣì èèyàn lọ́nà lásán, ó tó kó fún ètekéte pẹ̀lú àwọn alátakò olóran ẹ̀ka ìròyìn náà níṣẹ́ wọ́n èti kùnà. bó tilẹ̀ jẹ́ pé ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ó máa ń gbé bó ṣe ń náwó rẹ̀ sójú òpó ayélujára, ó ti fi hàn pé kò sí nǹkan kan tí a fi pamọ́ o. gómìnà wulẹ̀ jẹ́ olórí ìjọba ní ọ̀pọ̀ àwọn ẹ̀ka náà òun ló tún wà tí wọ́n ti rìnrìn àjò tí wọn yóò sì sí owó wọn mọ́ ìrìn àjò gómìnà. fún ìdí èyí kò tọ́nà o láti sọ wípé gómìnà Adeleke ó ń ná àdúró owó yẹn lórí ìrìn àjò. bẹ́ẹ̀ ló sì yẹ ká wo pàtàkì ìrìn àjò tí wọ́n ló lọ náà, kì í ṣe wípé wọ́n ń da owó nù. àǹfààní tí yóò mú bá ìpínlẹ̀ wa láìpẹ́ òun ló yẹ ká mójútó. lára ìrìn àjò tí Malam Rasheed Ọláwálé tó mọ̀ọ́kà sílẹ̀ pé gómìnà Adeleke ó ti lọ lọ́dún yìí ní Commonwealth Business Investment Conference, níbi tó ti gbìyànjú láti pe àwọn olókoòwò láti wá dá iléeṣẹ́ sílẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun tó sì tọwọ́ bọ̀wé àdéhùn pẹ̀lú MOU ESG Management Service UK Limited nípa owó tí wọ́n fi tún ilé ìjọba ṣe. agbẹnusọ Adeleke ó ṣàlàyé pé àtúnṣe náà rèé ó kan àwọn iléeṣẹ́ ìjọba yòókù, ó ló kan àwọn ẹ̀ka ẹ̀kọ́, ẹ̀ka ìlera, ilé ìwé ìjọba àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ o. nígbà tó fi ń dá aráàlú lójú pé ìjọba Adeleke ń kó àkóyawọ́ nínú ètò rẹ̀, Ọláwálé sọ pé kò sí kinní kan tíjọba yìí tó fi pamọ́ fún wọn o. àwa ò lẹ́bọ lẹ́rù, àrò àwọn tó bá fẹ́ àtúpalẹ̀ bíjọba ṣe ń náwó ìlú láti béèrè fún lábẹ́ òfin Federal Freedom of Information. bẹ́ẹ̀ ni agbẹnusọ gómìnà Adeleke òun ló ṣàlàyé. Àdúràgbà Olúwatóyìn ló kàròyìn sí létí o.
láti kàn ní ẹ̀yà Yorùbá World TV. bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like ẹ máa share ẹ dẹ̀ máa comment ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kẹ́ wá bá tẹ notification bell láti lè máa máa ètò alọ́kòjọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. ẹ ṣé pọ̀ tẹ́ ń wò wá o a kú iṣẹ́ látàárọ̀ Ọlọ́run ó dé gbìyànjú èmi àti ńlá dé o.